ètò ọ̀sán yìí bàbá Kọ́lá olóòtú àtOríyọmí àwọn méjèèjì la fẹ́ bá sọ̀rọ̀ ṣùgbọ́n díẹ̀ nítorí Yọmí ń bẹ púpọ̀ lọ́wọ́ ti bàbá Kọ́lá olóòtú ṣùgbọ́n ta lọ́wọ́ ìmọ̀ bí ṣe máa ń sọ̀rọ̀ mi tí òfin mi dàbí èébú lójú gbogbo èèyàn tẹ́lẹ̀ mi bá ti rí mi báyìí ó bí ẹni pé mo fẹ́ bẹ̀ bú ni kò ní fún láǹfààní àti gbọ́ òdodo ọ̀rọ̀ tá a fẹ́ sọ èébú ló sì jọ létí yín ni torí àwọn tá a ti ṣe tó ta kò gbàgbọ́ ti yín lẹ́fín rí wa lójú lẹ́fín fojú aláìdáa wo ta lọ́lọ́ lẹ́fín rí bí èébú bàbá Kọ́lá olóòtú intẹ́ ń sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ́ mọ́rọ̀ tí yín tún mọ́ yàtọ̀ ni bàbá mi ẹ mọ́ bínú mi ò èmi mọ́ sojú abẹ́ǹkó bàbá Kọ́lá olóòtú òótọ́ yín tẹ́ ẹ fẹ́ mú wọlé ẹ bá mú wọlé ní sánpọ́nná lórí pé ìjọba ẹ bá wa wá bẹ́ẹ̀ ṣe fi Sunday Igboho lẹ̀ kẹ́ mú wọlé sánpọ́nná báwọn kẹ́ pé mú wọlé pẹ̀lú èròǹgbà pé ẹ bá wa fi Sunday Igboho lẹ̀ kó lè wà lẹ́kọ̀ọ́jú Ìsẹ́yìn. ẹ jẹ́ àgbàgbé ọ̀tẹ̀ ó tààyò níwọ̀n bá tiẹ̀ ìwọ̀nba bí ó lágbára dé ó ró wọn lágbára ibi ọ̀rọ̀ yìí dé yìí gómìnà Ṣèyí Mákindé ìwọ náà ni ọ̀pá kìtì mọ́lẹ̀ o ẹ̀yin ní ká ẹ pa kìtì mọ́lẹ̀ ẹ ṣe bí gómìnà nípínlẹ̀ àwọn Ìgbò lọ́hùn-ún tó bẹ olórí orílẹ̀-èdè ọbẹ̀ olórí orílẹ̀-èdè yìí pé ẹ dákun ẹ fa Kánú lémi lọ kò ní í ṣèjàgbọ̀n mọ́ ẹ̀yin lọ pọ́n sókàn. ẹ ní mú olé báyẹn ẹ mú wa pé gbogbo wa náà lálẹ́ plead pé kíjọba wo bá wa dá sí láti fi Sunday Igboho lẹ̀ torí Sunday Igboho ọ̀kan gbòógì ni ẹni tó kọ́ ọ̀rọ̀ ò lè parí láìláì ni ìmọ̀ èrò pé èèyàn tó lè nífẹ̀ẹ́ ìran Yorùbá tó bí Sunday Igboho òun èrò pé èèyàn lè nífẹ̀ẹ́ ìran Yorùbá tó bá láyé ṣùgbọ́n torí pé wọ́n ní Sunday Igboho jagunjagun ni àmọ́ ìjà àmọ́ ti gbá àmọ́ ṣàwo ìpè yẹn ti wá níwà kan tó ti wù rí bí wọ́n nípa jagunjagun àbí nǹkan kan tó bá ti wá ṣe nǹkan dáadáa ká mọ́ lè sọ ká mọ́ fi irin àwọn nǹkan tó ti ṣe táyé pé wọ́n ní tí ò ṣojú wa ká mọ́ fi kọ̀ndẹ́mù ìwà gidi téèyàn bá wù. láti pa sọ̀rọ̀ Ṣèyíkì kan gbà kan pé Ṣèyíkì yẹn ó ṣe báyìí ó ní ọmọ tó sùkúrà ní wọn lọ pa nígbà Ṣèyíkì tó ṣe dáadáa ṣé bá a tún sọ àṣọ wípé torí pé ó ti wà tí ò dá sí wa rí ká sọ pé ètò ṣe tí ó ṣe tó dáhùn ká mọ́ sọ. bàbá Kọ́lá olóòtú ẹ farabalẹ̀ ẹ sì sùúrù ẹ gbọ́rọ̀ mi ìbọn láti bu yẹn ní dáàmú tí wọ́n bá fẹ́ fi Sunday Igboho lẹ̀ ẹ jẹ́ kí gbogbo plead kí gbogbo wa ká sì pẹ̀ fún Sunday Igboho láti filẹ̀ ẹ mọ́ sọ pé torí ogun wọn jí wọn gbé Ìsẹ́yìn. ẹ lọ fi ọ̀rọ̀ Sunday Igboho ẹ fi tó ààrẹ létí nígbà Ọlọ́run ó ṣe àwa lọ́lọ́kè àwa lánìsàlẹ̀ àwa ò ṣèjọba ọ̀tá gómìnà tiwa ní ọmọ wa nísì tó ń bẹ lókè àárín gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti ààrẹ tí ń bẹ l'Àbújá àárín wọn tò dáadáa ò ní kàlẹ̀kùn tó fi wọlé ààrẹ l'Àbújá tí ẹ kọjá pé ẹjọ́ ẹ̀sẹ̀ mọ́ fíìlì fọ́ọ̀mù tó wàásù rọ̀ ẹ lọ bá wọn ẹ ṣíjú àánú wo Sunday Igboho torí kíní kan lé la fi ní tìta ẹjọ́ wá pàṣà fún wọn kó tún flọ́ọ̀sì wọn dàgbò. ní pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Sunday Igboho ti wá tí wọ́n ti ń jiyàn gbé nísẹ̀yìn wípé bí gómìnà ìlú àwọn Kánú bó ṣe ṣe tó bá ìjọba àgbà yẹn tó bá ìjọba Buhari sọ̀rọ̀ tí wọ́n sọ pé kí wọ́n fi Kánú lẹ̀ pé kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà kó bá ìjọba ti sìn sọ̀rọ̀ kí wọ́n wá bí wọ́n ṣe fún Ìgbòho wọ́n ṣe fẹ́ àyè gbà wọ́n ṣe fi Ìgbòho lẹ̀ tí ó ní freedom tí ó lè mọ èèyàn kiri ọ̀rọ̀ ìtẹ́sán ọ̀rọ̀ gidi ni ipe táwọn gómìnà tó wà lè ṣe ké gómìnà Ọ̀yọ́ nìkan Ọ̀yọ́ state nìkan ni ó dìde sọ̀rọ̀ Ìgbòho gómìnà lè Yorùbá pátá president kan gbúdọ̀ dúró dìde sí
torí ara tá à ń jà fún un pé kó dọ́wọ́ wa. ní tí Sunday Igboho sì ń jà fún kì í ṣe pé bóyá ogun lé bàbá tiẹ̀ nìkan tí bàbá gbogbo wa ni èyí lè máa jà fún náà Yorùbá kí n kórìíra láìláì àgbà sí pé ìgbà tí mi sọmọ àlè tí mo rójú mi wá láti inú pé ṣùgbọ́n ohun tá à ń sọ ni tí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti president wa náà tó wá ó ti kàn wá ká wá bí a ṣe fún Sunday Igboho lómìnira ẹ má torí pé ogun Ìsẹ́yìn ẹ má mẹ́yìn sí ẹ dákun ẹ̀ ní dáàmú ẹ má mọ̀gùn Ìsẹ́yìn sí. ọ̀rọ̀ yín wá ẹ fẹ́ sọ̀rọ̀ dọ̀rọ̀ pé ajá mọ́mọ́ tí ẹ̀ fún lọ́mú ọmọ tó jọ ya kí mọ́lẹ̀ wọ́n wá fẹ́ dàbẹ̀ ni pé ọmọ ọlọ́mọ làrán ṣe tó torutoru wọ́n àmọ́ lọ́gbẹ́ yà àìmọ́sẹ́ kò orógùn ní mọ́ mu torí gbomi gbóná ẹ bá fẹ́ mọ́ torí Sunday Igboho gbomi gbóná kọ́nù. Sunday Igboho ló wà nílẹ̀ Yorùbá ni ó nìkan jagunjagun tó wà ní. èmi ò tiẹ̀ mọ òye ẹni tí mi ti fẹ́ bẹ́ẹ̀ ni pé òye wo lẹ́fi Sunday Igboho jẹ náà nílẹ̀ Yorùbá tó yẹ lẹ́fi jẹ́ àwọn bọ̀dá yín aláwọ̀ àwọn bàbá wa tó ń jẹ́ aláṣọ wọn fún tán láwọn jẹ́ olórí ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo Yorùbá tán tó ń jẹ́ olórí sáfún fáwọn alámọ̀tẹ́kùn iṣẹ́ wo làwọn alámọ̀tẹ́kùn gbà tí àwọn tí yóò tẹ́kùn rí tán láwọn mẹ́kùn wèrè kì iṣẹ́ wo wọ́n gbà àwọn tí ò lè mẹ́kù lé iṣẹ́ wo náà gbà kí ni àjẹ́ndà tán fi dá Àmọ̀tẹ́kùn lẹ̀ kí ni wọ́n gbà lérò tán fi dá Àmọ̀tẹ́kùn lẹ̀ ṣé tó tán gbá Àmọ̀tẹ́kùn lẹ̀ ni wọ́n rí pé nílẹ̀ Haúsá àwọn náà láwọn tó jẹ́ bí village kìíní kan tí wọ́n sanwó fún tíjọba ràn lọ́wọ́ láti mú Boko Haram láti máa wọn bandit láti mú gbogbo ẹ̀ làwọn Yorùbá náà fi rò pé káwọn náà dá Àmọ̀tẹ́kùn lẹ̀ alólórí ààrẹ Ọ̀nà Kakanfò táwọn náà sì jẹ́ olórí Àmọ̀tẹ́kùn alámọ̀tẹ́kùn àmọ̀tóláyọ̀ àmọ̀tólógbò níṣẹ́ wo làwọn yẹn ń ṣe táyé pé Sunday Igboho wá ní ẹjọ́ ń turẹ̀ lẹ́túlẹ̀ ẹ sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ kó mọ́ra wọn gbogbo wa la lẹ́tọ̀ọ́ láti plead láti ṣìpẹ̀ fún Sunday Igboho láti túlẹ̀ ẹ má bínú pé mo lọ sí Sunday Igboho olóyè Sunday Igboho mi kì í free láti má fẹ́ porúkọ yẹn kí a mọ lọ́ngì ẹ̀ kí n mọ folóyè àbí Mr. C yẹn mi kò mọ́ mi lẹ́jọ́ ń turẹ̀ lẹ́mọ́ bínú kébí yá mi kàn Sunday Igboho lé o nọ́mbà wà ní o kò kí n ṣe Mr. yẹn sà ní fi má pọ̀nlé yẹn o. ó tún wá sọ ni ṣé ẹ mọ̀ pé Sunday Igboho tó jáde ó wà lára àwọn tó jẹ́ kí wọ́n fẹ́ kí ìjọ Yorùbá lè rí ìjọba ìgbà torí pé wọ́n rí pé ìran Yorùbá ò jáde sọ pé àwọn fẹ́ pín rí. ó ti wá dojúmọ́ gbogbo wọn lọ́wọ́ ẹ̀yìn pé kí wọ́n tó dìbò ni àwọn Haúsá àwọn PDP wọ́n sọ pé táwọn bá fẹ́ mú president South ni àyẹ̀mọ́ ìlọdojú ẹ̀rù ní 10 minutes àwọn APC tẹ̀ wá sọ ti mọ̀ pé lẹ́yìn táwọn Yorùbá yarí yìí ọ̀dọ̀ ọmọ làwọn ó ti mú president tó Yorùbá àwọn tán gbé wá nígbà ní primary APC Yorùbá lọ́dọ̀ pọ̀ mbẹ́ torí wọn ò fẹ́ zónù presidency sí nọ́ọ̀tì wọ́n ti káwa náà ti dìde àwọn Haúsá lè dàrú mọ́ra lójú kó mọ́ zónù ẹ̀ sọ́dọ̀ wa mọ́ àwọn náà wọ́n ó dàrú kò sí bá ti fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ní pé táwọn bá fi lè dàrú Yorùbá ò ní gbà torí pé wọ́n ti rí ọwọ́ tẹ́ àwa Yorùbá ti ń gbé pé ó dàbí pé àwọn kìnnì àti ń gbẹmọ wọn lọ kì í ṣe pé àgbọn tẹ́lẹ̀ náà ìjẹkújẹ ni. ok tàbí tí wọ́n bá tásìkò bá tó ti wọ́n bá sí pẹ̀pẹ́ wọn fi Sunday Igboho lẹ̀ ẹ̀yà gbogbo ajá sí pẹ̀pẹ́ wọn fi Sunday Igboho lẹ̀ afẹ́ sí pẹ̀pẹ́ wọn fi Sunday Igboho lẹ̀ ni tó bá ti filẹ̀ kó lọ nu rí ẹ̀ kó lọ mọ́ relax kọ́ ọmọ ọlọ́mọ lọ gbádùn owó ẹ̀ kó lọ gbádùn owó ẹ̀ kẹ́kún sí pé ìyá ń jẹ́ náà tẹ́lẹ̀ ìjà wa ikú wa ní kú lọ tí wọ́n ti filẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ gbádùn owó ẹ̀ ẹjọ́ ń torí Ọlọ́run tẹ̀ bá fẹ́ kí Sunday Igboho kó wá padà kó a mọ̀ já bó ṣe ń jà fún yín tẹ́lẹ̀ tí ń lọ sí gàngán tí ń ṣe gbá tí ń ṣàwo ẹgbẹ́ gbúdọ̀ lóye kan tẹ́ ẹ fún bóyá ẹ sọ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá di méjì ni o tẹ́ ẹ fi tẹ̀sí méjì tí Sunday Igboho gbé kan tí àbàtò àbẹ́ ògbé kan torí gbà bàbá Kọ́lá Olóòtú ó sọ̀rọ̀ nísìn wọn ò pa Ààrẹ Ọ̀nà Kakanfò gbé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kó àwọn ọmọ yín jáde Sunday Igboho tẹ́ ti pocket
lẹ́tún ní ẹja sípẹ̀ fún ká sípẹ̀ fún kó wọ́n filẹ̀ kó lè bà lọ́jà Saheed Bódìjà ni. bó bá dé ẹ̀rọ lágbára ni ẹ kọ́wọ́ ìbọ̀wé kọ́mọ̀ ṣe Yorùbá ní san ọ̀rọ̀ kankan mọ́ Yorùbá padà gbòmìnira ọpẹ́ ni ọ̀yá ni kò bá àṣọgọ́rùn ọdún lónìí Yorùbá padà dádúró tí ó gbòmìnira ó lè ṣàsìkò wà yìí ó lè ṣègbà bá lọ tán ṣùgbọ́n a mọ̀ pé ní tí ó ṣẹlẹ̀ ni a nílò Sunday Ìgbòho báyìí aládìkú Sunday ọmọ adìẹ mọ Mọ́jàsọ́lá fọwọ́nú o kábíyèsí Olódùmarè ó ṣe olúgbẹ́jù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ ó sàrẹ̀sàjù bẹ́ẹ̀ lọ ara ló múlẹ̀ àjèjì ojú tìlá lọ Baríọlá ọmọ bọ́ọ̀lì òbúpo tí yámọdẹ́lá ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́rò fọ́ ọ̀kan ló fún mi léètàn gòdògbò rẹ mọ́ lẹ́rú lépo ìjà ìkọ́ lẹ́sàjà lákẹ̀tàn lé èjìdínlógún ló bí ekéye kan lókè ẹ̀kọ́rọ́ èdè òdìmọ̀dálódé rẹ̀ sà ọ̀dọ́ rẹ̀ o Sunday Adéẹmọ Ìgbòho gbà wá o ẹni ọba kẹ́mọ̀ gbàlà gbà àwọn ará bí wọ́n tún ti fẹ́ jẹ gbogbo sẹ́ǹlú o ọ̀dọ́ rẹ̀ o wọ́n lọ mọ bó ṣe flọ́ọ̀sì wọn ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá kílẹ̀ ń wò ẹ̀yin lọ́ba ẹ̀yin orí adé kílẹ̀ ń wò ẹ bá Sunday Ìgbòho ẹ bá bẹ̀bẹ̀ kíjọba fàálẹ̀ yín lọ kọ́kọ́ bọ̀wé pé òun ò ní ṣèjàgbọ̀n ẹ̀rọ lágbára kọ́mọ flọ́ọ̀sì àwọn oníṣẹ́ bíi ẹ dákun ẹ̀rù ń bà wá alẹ́ èèyàn nísẹ́yìn àlẹ́ ìlọ́bẹ̀ mọ́ ìró tá à ń gbọ́ ń bì ọ̀dà àwọn ojú ọ̀nà Ìsẹ́yìn tá a kó ń bẹ̀. ẹ mọ Saheed Bódìjà tí mo jà kí ọjà rè táìpọ̀ mọ́ ti yín ni yáà ni mo filẹ̀ kó sọ wá jáde kó wá lọ́jà wo mo jẹ́ ń pẹ́ lórí ọ̀rọ̀ bàbá mo jẹ́ ń pẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ Kalẹ́ Olóòtú bàbá Kalẹ́ Olóòtú ẹ̀já dàpọ̀ mọ́ bínú Ọlọ́run ní bá dáadáa yín jẹ́ tẹ́ bá fẹ́ ẹ̀ta fẹ́ kásìkò fún kíláà Sunday Ìgbòho gbogbo gómìnà lẹ́ẹ̀bà sọ kéèsì ìmánikídé nìkan gbogbo gómìnà lẹ́ Yorùbá lẹ́ẹ̀bà sọ pé gbogbo yín jókòó pẹ́ láàrẹ̀ tí wọ́n bá jókòó pẹ́ láàrẹ̀ bí Sunday Ìgbòho ṣe lómìnira ó dọ́ gbogbo wa ó tún sọ gbogbo àwọn ọmọ Yorùbá kọ́ wá àfẹ́ tó bá jọ máa lè nípa àwọn ọmọ tí Fúlàní báyà wọn sùn nípa wọn o nípa àwọn ọmọ Fúlàní tó wọnú Yorùbá òyìn ó ọmọ Yorùbá kọ́ wá àti owó gómìnà ilẹ̀ Yorùbá ó àwọn tó dì nìyẹn mo wá rí fídíò kan náà Oriyomi tẹ́ bá gbàgbé tẹ́ rántí pé Oriyomi wà mọ́ka tẹ́ bá gbọ́n tó Oriyomi wí ó ní wọ́n ti ń jiyàn gbé sẹ́yìn o wọ́n ti ń jiyàn gbé o wọ́n jí lágbájá kan jẹ́ ti ẹ̀gbọ́n orúkọ àwọn tó lọ́jí ní sáyé gbé àwọn tó lọ́jí. wọ́n ti fẹ́ bà sẹ́yìn jẹ́ o ojoojúmọ́ ni wọ́n ń jiyàn gbé báyìí nísẹ́yìn àmọ́ ibi tán kidnapper ti wọ̀ sẹ́yìn o Alhaji Jimoh wẹ́dà wọ́n jí gbé nílùú Sẹ́yìn wọ́n sì gbé lọ wọ́n sì gba òbítíbitì owó lọ́wọ́ rẹ̀ ó sì wáyé wọ́n rí padà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọ́n á pẹ̀lú míì sínú igbó tí wọ́n bá gbé lọ báwọn àwọn èèyàn ò lè rìn kí wọ́n yan bọ́n ṣe máa ń yan nísẹ́yìn mọ́ bẹ́ẹ̀ yan ọmọ òlù bá mọ ibi tẹ́rìn sí àwọn ọmọ ọlọ́mọ tó wá kàwé ńkọ́ àwọn ọmọ ọlọ́mọ tó wá sáàfù ńkọ́ a sì fọwọ́ lẹ́rán wọ́n sì ń gbé èèyàn lọ bíi 10 jù bẹ́ẹ̀ lọ a sì ṣe nǹkan kan ó dìgbà wo káwọn àmọ̀tẹ́kùn tó dà sínú igbó nísẹ́yìn wọ́n ní tí wọ́n bá ti gbé wọn ọ̀nà òkè òní ń gbé wọn lọ inú igbó lọ́nà òkè òní ń gbé wọn lọ àwọn ọmọ onílùú wà nínú àwọn tó ń fún àwọn Fúlàní tí ń gbé èèyàn lọ́wọ́ torí wọ́n ní tí wọ́n bá gbé wọn èdè Fúlàní àti èdè Yorùbá ni wọ́n máa ń sọ wọ́n gbé Alhaji Jimoh wẹ́dà ẹ bá ń kà ó kò dé nílùú Sẹ́yìn yìí kan náà ìní ẹ ti gbé Wàsíù Moshood tá a mọ̀ sí Wamod kò gẹrun Wàsíù Moshood Wamod kò gẹrun yìí ó jẹ́ ìkan nínú àwọn àmúyangàn ọmọ Sẹ́yìn oníṣòwò lòun irin téèyàn ó fi kọ́ story building alájà 10
bẹ́ẹ̀ bá dé ọ́fíìsì bẹ́ẹ̀ bá dé ṣọ́ọ̀pù wamod ẹ bá ń bẹ̀ lọ́dọ̀ Alhaji Wasiu Moshood ẹ bá ń bẹ̀ ẹ kì í sí pé mo fẹ́ lọ kó wá nìkan yóò kó jáde ni tẹ́ kó lọ tẹ́ lọ fi kàn tẹ́ fẹ́ kọ́ wọ́n ti gbé o lẹ́yìn tí wọ́n gbé Alhaji Wasiu wamod tí wọ́n gbé wọnú igbó lọ wọ́n gba 40 million naira lọ́wọ́ rẹ̀ wọ́n fìyà jẹ wamod wọ́n fòrò ẹ̀mí ẹ̀ wọ́n nà ń sàǹdà wọ́n ṣe bí kẹ́mi rẹ̀ ọ bọ́ sọ́wọ́ wọn ṣùgbọ́n lọ́wọ́ pa sọ́wọ́ wọn lẹ́yìn tó gba 40 million lọ́wọ́ ẹ̀ tán bí wọ́n ṣe ń gbé bọ̀ láti inú igbó kò ṣe é gbé wọlé hospital wọ́n gbé lọ òkú wamod wọ́n gbé kúrò lọ́spítù o tí wọ́n gbé tí wọ́n lọ rí sí ó jáde láyé àwọn tó so mọ́ wamod ńkọ́ ọrọ̀ ajé wamod tó fi ran ìlú Ìsẹ́yìn lọ́wọ́ ńkọ́ ẹbí ìyàwó ẹbí tiẹ̀ náà àtàwọn ọmọ tó bí àtàwọn community tí wọ́n ń jẹ lára wamod wọ́n ti gbé wọ́n ti pa o lẹ́yìn tó gba 40 million naira lọ́wọ́ rẹ̀ bó ṣe ń délé kò kojú kan lé ẹ̀ mọ́ hospital tó gbé lọ náà wọ́n ti padà gbókú ẹ̀ lọ́lé wọ́n ti pa o kò tán síbẹ̀ ìlú Ìsẹ́yìn náà ni wọ́n ti gbé Ramfona àbí wọ́n gbé Ramfona fóònù lòun tàǹtì ẹ̀ wọ́n gbò náà ọ̀tálé ọ̀tọ̀nà wọ́n tàtàtà débi pé wọ́n ta plasma tv tí ń bẹ́ẹ̀ nulẹ̀ wọ́n gbé sọ́ọ̀lù aládìẹ kódà wọ́n tàtàtà wọ́n ta gbogbo adìẹ tó wà pọ́tírì wọ́n fẹ́ẹ̀ ta chájà fóònù wọn Múráínà tí ń ta katakata Múráínà tí ń wa katakata nígbà wọ́n gbé òun tí wọ́n gbé dénú gbó ó lóun ò lówó lọ wọ́n ní ṣe bọ́ ta katakata rẹ̀ mo wo katakata rẹ̀ tó ta wá ó lóun fi san gbèsè ni wọ́n ní lọ ta lé rẹ̀ ebo onílé wọ́n mọ̀ júwe gbogbo téèyàn ní ni ṣé ti mọ̀ wípé ẹsẹ̀ ẹranko ti dàpọ̀ mọ́ téèyàn àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìsẹ́yìn tàbí wọn ò jọmọ bíbí ìlú Ìsẹ́yìn wọ́n ń bá Ìsẹ́yìn gbé tí wọ́n ti wọ Ìsẹ́yìn lára àwọn ni wọ́n ń tọ́ka àwọn èèyàn tí wọ́n ń gbé tí wọ́n lọ rèé ṣe síbáṣìbò nínú igbó ẹrù kó ti tán lẹ́yìn tí wọ́n gbé Múránà bàbá katakata tí wọ́n katakata wọ́n tún gbá Alhaji Tukura Abuké wọ́n tún gbá Alhaji Tukura Abuké wọ́n tún gbò náà ẹ wá wò bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí Saudi Arabia mo wà ó wà lára ẹni tó yẹ kó wà ń bí yìí tí wọ́n jí gbé tí ò lè wá bí yìí mọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan wà nínú igbó tí wọ́n ti gbé nísẹ́yìn tí wọ́n ó dé léèyàn ni o wọ́n ó dé lókun ni o wọ́n àti mọ̀ báyìí táwọn ẹbí wọn ń dààmú káàkiri tí wọ́n ń fòrò káàkiri ó àdéjọ́ mọ̀ Ìsẹ́yìn ní sílé Ìsẹ́yìn tá. ṣé ń gbọ́ wọ́n gbá Alhaji Jimoh wọ́n gbé Wasiu wẹ́dà wamod wọ́n gbé lágbájá ó ní mo bó nǹkan o fún mo bó nǹkan o ó dáa Oriyomi mo mọ̀ pé olólùfẹ́ aráàlú ni ọ́ olólùfẹ́ ará Ìsẹ́yìn ni ọ́ níjọ́ sí tó sì ṣe fídíò tó ní mọ́kà lélẹ́yìí ilé ẹ̀hún pé ilé àṣẹ ni ilé àṣẹ ń bí bàbá yín kan náà sì sọ pé ilé àṣẹ ni Tinubu lọ tẹ́ ẹ wọlé tó wá dáa báwọn Ọlọ́run wá ṣeun ọ̀rọ̀ pé ń jiyàn gbèsè yẹn ó wá kọ ọmọdé àṣẹ Lord ó wà fèsì Kaaba rẹ báyìí Kaaba aláwọ̀ báyìí ìwọ Kaaba gbogbo àwọn tí ń jiyàn gbèsè yín lọ pamọ́ o mo fẹ́ àfihàn bóyá ilé àṣẹ ni kò tẹ gbogbo àwọn tó jiyàn gbé nílẹ̀ Yorùbá ìwọ Kaaba lọ pa wọ́n. àbí ó lọ tú àwọn tó tán gbé lẹ̀. àbí kò ní ìwọ Kaaba wà mọ̀ pé ilé àṣẹ ni o gbogbo àwọn tó ń tẹ kíní kan lọ tú wọn lẹ̀ o. torí nígbà tí torí wọ́n ti kú ti tàn yín pélé ilé àṣẹ ni ẹ̀yin náà ti gbà pé ilé àṣẹ ni ó wá wà ní ilé àṣẹ ó tún wá ń pàkíyèsí pé àwọn Àgbẹ̀kọ̀yà ẹ lọ ṣe kíní kan o ẹ̀yin kíní kan ẹ lọ tú ẹ lọ wá ń tẹ́sí o nílé àṣẹ tó kẹ́ bọ́ bí ẹ ti ń pàṣẹ níbi òkúta ara Kaaba
tó kàn ní ìrì òkúta yìí àmọ̀tẹ́kùn àwọn fúlàní tí jiyàn gbé lọ pa wọn lọ para wọn lẹ́lẹ̀ yorùbá o àwọn tí wọ́n ti gbé ẹ tú wọn lẹ̀ o torí mo sọ̀rọ̀ kan níbì kan ẹnìyàn sọ mi pé kí ló tí àwọn ṣẹ̀ṣẹ̀ náà táwọn náà sọ fi pàṣẹ torí nínú tó náà sọ nísìn ó sọ pé àwọn gbogbo ẹ̀yin aláwo gbogbo ẹ̀yin àáfàá ńláńlá gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ wá ẹ gbàdúrà kí kìnìkan ẹ mọ̀ káláwo mọ́mọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ni ẹ lọ́mọ gbàdúrà yín ìdí nìyí ẹ wo pàṣẹntéèjì pásítọ̀ láì wẹ́ tí ń gbàdúrà àdúrà yóò ṣiṣẹ́ pé yín ò ṣiṣẹ́ pàṣẹntéèjì àfà láì wẹ́ tí ń gbàdúrà àkọ́dúrà yín ò ṣiṣẹ́ pé yín ò ṣiṣẹ́ compare to àwọn oníṣẹ̀ṣe tẹ́yìn bá jẹ́ ẹ̀yin jẹ́ bí 95% oníṣẹ̀ṣe jẹ́ 5%. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lábẹ́ wọ́n wá lè jẹ́ bí 35 láàrin yín o 35% láàrin yín o but oníṣẹ̀ṣe tó wà ní ilẹ̀ Yorùbá yìí wọn ò tó 5%. What of ká yẹ pé oníṣẹ̀ṣe ló wá jẹ́ 95%. Táwọn akẹ́bà ń fẹnu súre nídìí Ògún Ṣàngó Ọbàtálá táwọn fẹnu súre nídìí Ifá ẹ̀yin mílíọ̀nù wà táyìn fẹnu súre ní ìrí òkúta kàbá táyìn kan súre ṣọ́ọ̀ṣì wá ìtàdúrà tí yóò ṣe gbà táyì pé àwọn aláwo wá ní yóò wá ṣe àwọn aláwo ní àṣẹ mọ̀ pípẹ́ ẹjọ́ ètò kílẹ̀ bá wá ṣe tí kíní kankan tí kíní kò fi sínú kankan ẹ wá wò kó wájẹ́ pé gbogbo wa là ń ṣe ìṣẹ̀ṣe yẹn ṣé ẹ mọ̀ pé táyì pé gbogbo wa là ń ṣe ìṣẹ̀ṣe tí èèpá àwọn kan ṣàkó lọ tẹ́mi bá lágbára kan ẹ̀yin ó lágbára mi ìwọ náà lágbára tiẹ̀ ìwọ náà lágbára tiẹ̀ tí o ká bá pèrè àwàjọ tá kó bírí kòtó even tó bá fẹ́ gbẹ̀yàn ní tẹ́rìtì ibi tó wà gan níbi tó wà gan tá fẹ́ gbẹ̀yàn bẹ́ẹ̀ ó lè ní gbólóhùn táyé pé bọ̀gán ló kẹ́ pé ó yà nìkan àbẹ́ tó fẹ́ gbé gan mọ́ gbogbo wa ẹ̀rẹ́ ìkẹ́ àwọn òwòrán kó mọ̀ jẹ́dí mọ́lẹ̀ àwọn kan náà yóò mọ̀ pariwo lé Ọlọ́run tí wọ́n lórí ni láyọ̀ tá ti wá ń ṣe láyọ̀ tá ti ń ṣe ọmọ Nàìjíríà ò lè ronú ni ẹ sáà ní tí mi fi lè fojú wa rí aláwọn tí Nàìjíríà tí má sọ̀rọ̀ débi omi ẹlòmí mọ̀ rò pé rọ́rọ̀rọ̀ mọ̀ bọ́ ìsọ kí rọ́rọ̀rọ̀ àmọ́ sọ pé à ń ṣépè àmọ́ sọ pé à ń ṣàdúà àtàdúà yín àtẹ̀pẹ́ yín èmi ò tí ì rí ok kí ni ìṣàdúrà tá à ń ṣe látijọ́ ní Nàìjíríà kí ló ń ṣe tí ìwé mi fi lè yẹn tó fi wọlé tí wọ́n á fi fìyà jẹ wá ẹ wá dúró ìyà tí èmi fi lè fi jẹ wá ẹ wá dúró ìyà tó fi jẹ wá gbọ́ àwa tá a jẹyà tá a báyà lọ la lè ròyìn ẹ wọ àwọn tó ti báyà yìí lọ ẹ̀mí èèyàn tó kú ńgbà tí èmi fi lè kówó lẹ̀ ní ẹ̀mí èèyàn tó kú ni ìyá kan ṣẹlẹ̀ kò sówó kò sí káàsì kò sí ìyẹn kan ó wá lọ fún àwọn ọmọ ní oògùn oorun ọmọ mẹ́ta àwọn mẹ́ta sì sùn lọ́mọ sì kù níbàdàn bí ni kò rówó kò rí káàsì kò rí ìyẹn kan kò sì mọ kíní kan kò sì mọ tó bóyá fẹ́ rówó wá fáwọn ọmọ ológun oorun pé kí wọ́n sùn nígbà tó wà fi jí òun ti ṣiṣẹ́ rówó àwọn mẹ́ta sì kù nígbà tí wọ́n rí onú yàrá èmi ìfìlẹ̀ nísìn àkànní Ọlọ́run ṣe àdúrà rẹ ti gbà àwọn tó ti kú nígbà tádùá ò ti gbà kọ́ nígbà tí àdúrà tí wọ́n máa ń gbà nígbà tí àdúrà yẹn tí ó tó ti rí pàdúrà yẹn weak tó ti yẹ̀yẹ́ àdúrà yẹn ló tó máa ń gbà àdúrà ọmọ Yorùbá àdúrà Nàìjíríà nígbà tí ó ti rí pé tí ò ti nínú ìtumọ̀ mọ́ ẹ wá dúró yẹn tó ti kú. ẹlòmíì ti kó odò tọ́mi lambridge. ọmọ kìíní ṣé àwọn yẹn rí ẹmọ yẹn tó commit suicide nígbà tí ó sì tán fẹ́ jẹ ìpè yín ò ṣiṣẹ́. gbogbo àdúrà táwọn lọ fọlọ ọdún gbà mọ́ka ìwọ ló wá ń gbà sí báyìí. so mọ ẹni tó bá lè sí ọpọlọ lẹ̀ ni báwọn tó rí wọn ti kú Buhari yìí náà ló sọ wọn ní àfọlá àtàkì ni ẹ sì làákàyè ni 2012 COVID-19 2019 wọ́n ti mọ́kà pa 2020 2021 wọ́n ti mọ́kà pa àdúrà sẹ́yìn tì àdúrà kàbà ṣe kí coronavirus mọ́ já wọ́n tì
so àdúrà tó bá dé ẹ̀rọ tó ti di ẹ̀rọ pa ni wọ́n àmọ́ sọ pé kí n mọ sáré mọ́lẹ̀ mi ìgbé Nàìjíríà ò dá ìgbésẹ̀ lágbè ìgbésẹ̀ lẹ́ni tún lù í ṣe gbogbo mọ̀ díjú mọ́ bí ẹ tó ṣe pé fún yẹn mọ̀ lẹ́ni mọ́lẹ̀ bí ẹ táyà ti bàjẹ́ yẹ irọ́ ìgbésẹ̀ lágbè yá gbé gbèsè gidi ọmọ Yorùbá kúra yín jọ ẹ já gbé gbèsè. kò sí ìlú tá a dúrà tún ṣe rí. ó dàbí pàdúrà lò Amẹ́ríkà sí àwọn ará Amẹ́ríkà ó mà dúrà gbà ju ti Nàìjíríà lọ UK àwọn ará UK má dúrà gbàgbà jẹ́ nígbà wọn gbàdúrà bẹ́ẹ̀ ni wọ́n ń dá sí bí wọ́n ti ń gbàdúrà tó àbẹ́ òde ẹni ṣọ́ọ̀ṣì tó wà UK ṣọ́ọ̀ṣì tó wà mọ́ Amẹ́ríkà wọ́n ti gbàdúrà ni wọ́n máa ń dá wọ́n ti ń gbàdúrà ni wọ́n ń dá. àwọn ará Saudi gan fowó wa tún lù wọn ṣe ni àdúrà kan náà fi sí. Saudi ò lè dájú ara rẹ̀ jọ kó fi túlù ẹ̀ ṣe wọ́n á ń gbọ́ gbogbo ọwọ́ ayé jọ ìfowó á tún lù tiẹ̀ ṣe. òpó mọ́kà mọ́ roro. àwọn Yorùbá wà mọ́ tara wa jẹ fún wa mọ́ gbọ́ sáàtì mi ò gbàdúrà tèmi kí tèmi ó dá ń bẹ̀ kí kíní kò ṣe ń bẹ̀ àwọn ẹ tí ìyàtọ̀ fọmọ ẹ̀ ní tẹ́ẹ̀mí pa àwọn ọmọ ẹ̀ tó fún wọn lóògùn oorun tó lọ já síkú òun ìgbàdúrà nǹkan fi ọwọ́ tún ṣe lù mí àdúrà láfi tún ṣe Nàìjíríà. ó kàn mọ́ lọ ga lórí ẹ̀sùwẹ̀sì mọ́tò kọ́ lọ́dún kọ́ńtọ̀ pàà mọ́tò làṣídẹ́ǹtì gbọ̀m ọkọ̀ òrùn àwọn sọ́wọ́n mi ò kù tó bá lẹ́nìkan táìpọ̀ fẹ́ wọ mọ́tò yẹn nígbà tó wọ mọ́tò yẹn wà pàkì tó wà lọ́wọ́ mọ́tò mi tó bá pàkì lẹ́yìn báyìí yóò kàn ní Ọlọ́run mo mọ̀ dúpẹ́ àdúrà mi gbà yín lọ sí dúpẹ́ ń ṣọ́ọ̀ṣì mo rò pé mo wo wèrè aláwọ̀ mo dúpẹ́ o mo wo wèrè. mọ́tò làṣídẹ́ǹtì gan àdúrà tán nígbà kí wọ́n tó gbéra ó ju tiẹ̀ lọ. kí wá síbẹ̀ yẹn mo lọ àdúrà ibi kọ̀ǹtọ̀ yẹn tó yẹ ká wá gbégbèsè bẹ́yẹn sì kú mẹ́ kí wá ká gbégbèsè kí o gbọ́dọ̀ pé kọ̀ǹtọ̀ yìí tún ò bá tún kọ̀ǹtọ̀ yìí ṣe lónìí tún ò bá kúndọ́ kọ̀ǹtọ̀ yìí ojú ọ̀rẹ́ tún ò bá ṣe lónìí ẹnìkan ò gbọ́dọ̀ kọjá mọ́. àdúrà ni ó di. so ibo wa sí pé orí yẹ oyè ọjọ́ yẹn níjọ́ mi ọkọ̀ mi tún padà bó wà lásìdẹ́ǹtì ń bẹ̀ ó wà lè jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tí bá dùn àyẹ̀wò ó ti wọ́n lójú wọn ló ti padà lásìdẹ́ǹtì bẹ̀ tí wọ́n ló kù nítorí ìpàdùn àyẹ̀wò ṣiṣẹ́ nìyẹn kò ṣiṣẹ́ kankan ìran wa ń kú ìran wa ń parẹ́ ìran wa ní tí òtò kó yẹ kó pààrọ̀ wa ó ń pààrọ̀ wa rẹ́ a sì yanjú pé àdúrà ni ìran wa sì parẹ́ lójú ara wa. màlìmọ́jìrì ti wà nílẹ̀ Yorùbá àdúrà ni kò sí ìgbésẹ̀ kankan. Ọlọ́run jọ̀ọ́ nẹ́pò múnádé. Nàìjíríà láyé ti rí Ọlọ́run jọ̀ọ́ bá náà nílé. Ọlọ́run jọ̀ọ́ ń bá dókítọ̀. Ọlọ́run jọ̀ọ́ mo lọ sí Ọlọ́run jọ̀ọ́ ń bá dókítọ̀. ìran aládùúà àfàdúà jagun àwọn òdù tó ti gbé ẹ̀sìn wá tí àìpọ̀ ìlú tó lẹ̀sìn tí àìpọ̀ ẹ̀ lè ṣọpọ̀ lọ́lẹ̀ sádùà làwọn fi ń túlù wọn sí. àwọn Róòmù àwọn yẹn ti lọ àdúrà mi lè wọ́n gbà Róòmù àdúrà mi lè wọ́n gbà ń bẹ̀ àwọn aládùúà fàájì tá kírun tó Saudi Arabia wọn èjò kò sádùà olórí burúkú àwọn tibítibé wọ́n ti fẹ́